sọ̀rọ̀ Dáúdà Epo Àkàrà fún yín o tí a bá ń sọ̀rọ̀ wípé nínú onílù ta ló gbogbo Ìbàdàn yọ àmọ́ pé Dáúdà Epo Àkàrà rẹ́kọ̀dù yìí lọ bìmbìmbìmbìm. rẹ́kọ̀dù téléré bá ṣe tí ó gbé eléré tí ó so eléré dolókìkí níjọ́ náà eléré èèmọ̀ bẹ́ẹ̀ náà lè ètò téèyàn máa ṣe lórí rédíò ètò tí ó sọ yàn di star ìjọ́ kan lèèyàn di wípé gbogbo ayé gbọ́ ètò èèyàn èèmọ̀ èèyàn prepare fún ètò tẹ́ ẹ bá prepare fún gan-an ó lè má jẹ ètò tí ó bá sì fún yàn pírọ́blẹ́mù téèyàn ṣe gbogbo ayé sí níjọ́ téèyàn bá fẹnu kọ lórí afẹ́fẹ́ gágágá lára onítọ̀hún ọ̀yà kò ní mọ̀ pé òun lọ rèé fẹnu kọ ni tọ́ba wa ń lọ stúdíò ńjọ́ náà tí mọ́tò kan bá kọlu mọ́tò rẹ̀ gbàá tí a yanjú ẹ̀ tí tọ́ bọ́ sí táìmù tó yọ ọmọ ṣe prógráàmù tí ẹni ẹ lọ pọlọ́pàá wá alẹ́ ẹ̀ lè lọ ẹni ọkọlù tún sọ pé òun lọ́jẹ̀bi kó wọ́n á máa sọ pé rúwọ̀ sí wo leléyìí láì mọ̀ pé áńgẹ́lì tọ́lọ́run rán sóhun ni wípé kó wọ́n má lọ sì sọ kó wọ́n má lọ sì wù. ọdún tí po àkà kú Alhaji Dáúdà Epo Àkà ó di 20 ọdún tí wọ́n jáde láyé. Àkànmú Adéwàjà o odógún ọdún o Epo Àkàrà wàjà o odógún ọdún o ó ti pogún ọdún tí bàbá fààyè sílẹ̀ gbogbo àwọn ọmọ là ń ṣe ìrántí rẹ̀ tẹbí tọ̀rẹ́ o wọ́n ń ṣe ìrántí rẹ̀ o ogún ọdún Takànmú Adé ti kú. kábíyèsí Ọlọ́run ó 20 ọdún Takànmú ti kú Dáúdà Epo Àkàrà bá a bá ń sọ irú èèyàn wo ni Epo Àkàrà gan. Ọlọ́run tóbi lọ́ba n ò mọ irú èèyàn gan tí wọ́n jẹ́ torí n lè pè wọ́n léèyàn. kí wàá ní wọ́n. torí ọtaba tí ọba yẹ pọ̀ kan wọn ò bá lọ sóde wọ́n sọ pé òde yà á ní lọ o tá a bá fagídí lọ wàláhì lọ́ba ń gbọ́ Ọlọ́run ni ó yà mú rí délé. gbogbo ìgbàdẹ yín. tírú ẹ̀ máa ṣẹlẹ̀. ẹ rí i pé Gbàtàlájì ṣe last record yẹn wọn kọrin kan débì kan wọ́n ní wọ́n kà bẹ̀rẹ̀ sí ní sunkún ní orí ìlera kí ló dé tẹ̀ tó rí tẹ̀ tó fi ń sunkún wọ́n ní ẹ̀ kò lè yí ọ. nínú stúdíò. wọ́n ní kò lè yí ọ àṣẹ kò lè yé mi ní pé last record tó máa ṣe láyé nìyẹn. kábíyèsí Olódùmarè. adẹ̀ ń sọ̀jọ́ bí wọn lọ́wọ́ ní Green Spring wọ́n ní kí wọ́n dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn náà lè pè wọ́n gbogbo wọn dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn. ní a bá tún sunkún náà bá tún sunkún náà bá ní ẹ fún mi ní ìtẹ́ ẹ fún mi lójú ayé mi báyìí o kọ́mọ́dé ìgbà tí n bá wà lọ́tọ́ kẹ́ wàá mọ dábìí ẹnu ká mọ kò yé sojú tèmi mọ́ o Alhaji sọyẹ dáa kẹ́mi tẹ́ ẹ tún wí ọ ní bí n ṣe sọ tèmi mọ́ sọ. so gbogbo àwọn ọ̀rọ̀ gbogbo tó máa ń ṣe ó máa ń always yà mí lẹ́nu. bí èmèrè ẹ̀dá bí èmèrè yan. bí àkàndá. nígbà tí ọ̀rẹ́ wọn kan bẹ wọ́n ń pè ní Alhaji Ibrahim Kúdẹ̀tì Àbẹ̀ní Apẹ tí wọ́n kì í sínú rẹ́kọ̀dù. àwọn ńkọ́. àwọn náà wà. àwọn náà wà. so wọ́n wá béèrè pé ibi tẹ́ ẹ lọ tá a ti lọ béèrè pé kí ni wọ́n sọ fún yín pẹ̀lú àárẹ̀ tó ń ṣe mí mo ní wọ́n sọ wípé ara yín máa yá ó ní fake ni wọ́n fún yín. lórí bẹ́ẹ̀dì lọ́sípítù. lórí bẹ́ẹ̀dì lọ́sípítù wọ́n ní Àkànmú ti ń lọ nìyẹn. níbo lẹ ń lọ lọ́bẹ̀ kan sí gbá sáwó kan ó àtàfà ọ̀rọ̀ yìí. so ìjọ tí wọ́n wá kú yẹn wọ́n wá gbà pé Ọlọ́run tóbi lọ́ba o so àwọn kan tó máa ń ṣe bíi mírèkù báyìí. pé fẹ́ẹ̀kì ni wọ́n fún wa. ẹni tẹ̀sí lọ wò ń bẹ̀. ó tọ́lẹ̀ sọ fún wa pé Alhaji òkú ni. ẹni yẹn ti sọ pé yóò kú. ó ti sọ pé Epo Àkà òkú ni àṣàrà ìlú rẹ̀ nílé ẹ̀mí ẹ̀ tàbí wọ́n ti máa ń ṣe o. bí wọ́n ṣe máa wò ó. wọ́n ṣe máa wò ó. ẹni yẹn ti sọ bẹ́ẹ̀. ó ti sọ fún wa. so òǹkà débẹ̀ ó ní bùrẹ́mọ̀ tẹ́ ẹ lọ kí ni. ó wí. mo bá ní à ó sọ pé ara yín máa yá wípé àárẹ̀ ara lásán ni ó ní fake ló sọ fún yín ó ló ti mọ̀ pé mi Àkànmú òkú ni. Allahu Akbar. mo kàn gbà ni
wọn kàn kó incident kan ṣẹlẹ̀ njọ́ tàlájì kú yẹn sẹ́mi kó olùkọ́ akẹ́kọ̀ọ́ ń bẹ bíbá yìí alájì kan fa so mo sì bá alájì sọ pé owó yìí tí wọ́n kú tán fẹ́ kú báyìí nígbà tó ń kú tán báyìí. station tá a fi ìyàwó náà ìwó yẹn làbá débẹ̀ àdèbá wọn mẹ́ta lórí gánta pẹ̀lú libya nọ́mbà ní kí ló ṣẹlẹ̀ akàrí àwọn tíbi yẹn wọ́n ní ká lọ wo àwọn ọmọ tí ó kú lójú agbo wọ́n á gbé mọ́tò àwa lọ alájì dúró bá a ṣe dé ibi ojú ọ̀dọ̀ báyìí akàrí ọmọ wa ti ń sáré bọ̀ ní akásáré gbé sínú mọ́tò akàrí bí mọ́tò kan ti ń bọ̀ àti fúlòdù wọn ni wọ́n kàn tẹ̀lé wa ní wọ́n tẹ̀lé wọnú station yẹn wọ́n ti wọnú station báyìí wọ́n dà mọ́ bọ́lẹ̀ ní o ọmọ táwọn yìí o. wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn. yìnbọn ni wọ́n yìnbọn mi kọ́ àkàmọ́ rẹ̀ mi wọ́n yìnbọn mọ́ mo ṣe wóró àṣé ìbọn ọmọ wọlé o ìbọn wọlé o wọ́n fa gbogbo adá wọn báyìí wọ́n gbókùtà ìkan wà lọ gbókùtà tó máa ń tò ráńdé flag yìí ó kàn gbọ́ kòkúta yẹn ó fẹ́ lẹ̀ mọ́ ikọ̀ kàbáyé ó sì stand still nu tí ò lè ju òkúta yẹn mọ́. ìbọn ọmọ bẹ́ẹ̀ pa àkàṣe máa múra tí bá lọ pàtí tí ọmọ dira bí ìgbà tí ní lójú ogun ọ̀tọ̀ ní fúnpá ọ̀tọ̀ ní kẹrẹ́wú ọ̀tọ̀ ló ń dè ọ̀tọ̀ ń gbogbo ẹ̀. ó sùn wá gan o. so ọlọ́run tóbi lọ́ba ìkan wá yẹn bọ́ sí ó wá yẹ wá ní ọ̀yà fún kejì rẹ̀ náà bọ̀ wọ́n kà fún kejì rẹ̀ ní. gbà ìbọn ni ní ọgọlọkan bá wọnà gbìyànjú ni ó sàn wọnà tẹ̀lé alájí pé alájí ẹ fún mi ní alájí ní kò sí nǹkan kan àwọn ò ní nǹkan kan lọ pé bọ́lọ̀ àti bẹ́ẹ̀ ẹ̀rù ń bà mí gan. níjọ́ ọmọ ní gbàgbé tínú yín dùn jù nígbà tẹ́ wà pẹ̀lú epo àkà. níjọ́ tí inú alájí dùn jù ní ti jáwé lára Mercedes Benz epo àkàrà. Benz tuntun. níjọ́ yẹn níbi tí Ọlọ́run tóbi lọ́ba dé nǹkan pọ̀ lọ́wọ́ alẹ́ pé àtijọ́ nǹkan kọjá bẹ́ẹ̀. nígbà náà nígbà yẹn wọ́n wá wálé wa oníkàlájì òtẹ́lẹ̀ jáde abatẹlẹ alájí wa sọ pé wà á bí àwọn ọmọ rẹ ń bẹ nulẹ̀ kò tí ì sí ní wọn jẹ o bàbá dẹ ká o fà fún wọn labatẹlẹ bàbá ni àtẹlẹ lápàtà labatẹlẹ lápàtà ó gbà wà náà lè lórí jẹ àjẹun lọba ìlú alẹ́ òfin ra Mercedes kan bẹ́ẹ̀ ń gbà alájí bá ń sọ fún pé Mercedes lọ́dà kí olóyè ọmọ lo ntọ́fíìtì rẹ nu lọba alabade bẹ lọba sì gbàgbọ́ òwe Mercedes bẹ sí ọkàn kò lé alájí dáadáa lọ́wọ́ ni. pé ń gbà ìwọ ló ní Mercedes. bala kìí ṣe gba àwé báyìí wọn kà bẹ̀rẹ̀ sí ní sunkún ni. èyí ò ṣe ní sunkún. wọn kà bẹ̀rẹ̀ sí ní sunkún ni. Ọlọ́run tóbi lọ́ba àpọ̀. Mercedes ń padà píìkì epo àkà padà ní ha. mọ́tò bíi máa mẹ́rin ló padà ló lẹ́yìn. pé lásìkò tó gba Mercedes lérè wà ń wọlé lọ́tún lọ́sì. bẹ́ẹ̀ni gbà yẹn la ṣe ilé ẹrù. bẹ́ẹ̀ la ṣe ilé ẹrù sóbì nǹkan sì bẹ̀rẹ̀ sí ní dá padà ní ntọ́ka dọ̀mí ni pé alájí ò jẹ́ fíìmù yẹn pẹ́ tí ọlọ́jọ́ fi dé. àwọn ìtẹ́ ẹ ṣe last ti assist yẹn ọdún mélòó ni lẹ́yìn ìgbà tí ẹ ṣe tepo àkáfikú. oṣù mẹ́fà ni. kábíyèsí Olódùmarè ẹ tí gbàrò yá tiẹ̀ gan ṣùgbọ́n lọ́fẹ̀ẹ́ tàjù yàtọ̀ fún ìsìgájù àti my mother. ó ta gan. ẹ sì tí gbàrò yá tì. tẹ̀kọ́ family work ni. ǹjọ́ rántí ọjọ́ tí mo wá bá aláàjì tí mò ń bẹ̀ wọ́n pé ẹ ṣe fídíò yìí. bẹ́ẹ̀ ni wọ́n bá ṣe fídíò yẹn ṣé rí owó sọnù kan ló yọ wọn níbi ojú báyìí aláàjì bá ní ṣe fídíò tí ń bá ṣe gbé kíní egbò yẹn owó yẹn ó fọ́ ní ẹgbẹ́ bí ó ṣe gbẹ́rù gan aláàjì wa ní ṣé bá ṣe gbójú tí ojú ọmọ ara tí ọmọ ṣèdí lójú àwọn èèyàn rí ẹ bá kó kíní pàǹdùkú yín lọ tó bá dìgbà tó bá sàn án ránṣẹ́ pè yín bó ṣe tán lẹ́yìn ìyẹn ò sọtán báyìí ààrẹ bẹ́ẹ̀ ọlọ́jọ́ ṣe dé ni. ọ̀ya sọ nọ́mbà tí àwọn èèyàn lè máa pè ọ́ sí gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe gbà fún ọ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bọ́ìsì epo àkàrà ẹ̀yìn rẹ̀ wọ́n wà gbogbo òwe orin epo àkàrà ọwọ́ rẹ̀ ló wà sọ nọ́mbà táwọn èèyàn lè máa pè ọ́ sí tí wọ́n bá fẹ́ gbọ́ àwúrèbe tí wọ́n fẹ́ máa wo fọ́tò epo àkàrà gan sọ nọ́mbà tí wọ́n máa pè ọ́ sí. 091 36 63 89 22 tó pè lẹ́ẹ̀kan sí. 091 36 63 89 22. ayin sínú epo àkà ni mo mú wá láàrin bí ìṣẹ́jú mélòó ta ìyá Bọ́lá rẹ̀ dé ẹ máa wọlé.